And I want to thank our president. I really want to thank him. Wherever he is, I want to thank him for what he has done for our nation. They practicalized it in Lagos and is working. Politics is local, development is local. I am experiencing it today, and I want to use this platform to extend to every corner of our country that this is the only way forward in our their country. The more we have devolution of powers and local government autonomy, the better for our nation. Nobody, even if you are the smartest in the world and you are at the helm of affairs in our country, if we don't change things, it's not going to work. I am very thankful for his courageous move. It's very, very practical in Lagos, and I'm here. I am seeing it myself. For a local government chairman to embark on such a huge project and execute it very successfully well. No, the thanks go to our president for doing this. I want you all to give him a resounding round of applause. And on this note again, I want to appeal to all Nigerians. I know that things are very tough. Yes, we all know. And we can feel the impact of how fuel is being increased again. It's more very strong impact in all of us. We are all feeling it. But I want you all to be a bit patient. I know the leader that we have, and he's thinking ahead. I am very positive that things will come down. What has been the challenge has been they are taking our crude outside the country. The cost of taking it out, the economy that is going, they will refine it and bring it back to us. But refinery is now working. The cost of taking it back and taking it to another nation and using it to employ other citizens of another nation. Now all the refineries are working, especially the one in Dangote in Lagos and other smaller refineries. With this, they will not be taking our crude oil out again. They will refine it here. Once they finish refining it here, the cost will come down. And I want to appeal to each and every one of us, if we are a bit patient, quote me, the prices of petroleum products will come down. With what we have now that is happening, do not let anybody push you that, let us go and destroy things, let's go and riot. That is not the solution. There is global inflation. Inflation is everywhere, all over the world. It is not only in Nigeria. Please, and please let us be patient with the current government. Things will be better. When all the refineries are working, things will be better for us in this country. On this note, I want to appeal to you. The suffering I know is a lot. Please, please, and please, let us be patient. Nǹkan tó le ó bọ̀ wá dẹ̀rọ̀. Ẹ bá mi fẹnu àṣẹ sọ pé nǹkan tó le ó bọ̀ wá dẹ̀rọ̀. Ara ò ní ni wọ́n, a ò ní rí nira. Ìran ọ̀gẹ̀dẹ̀ òṣùpá àti tẹ̀rí, ara ò ní ni wọ́n o. Lágbára Ọlọ́run, gbogbo àdáwọ́lé yẹn máa yọrí sí rere o. Àdélébáre, àrìnàkóre, àfòyà ibi, a máa ṣe é ṣe fún gbogbo yín o. Ẹ bá ní ọbẹ̀ níjọ. Ẹ ní ọbẹ̀ níjọ. Ọbẹ̀ níjàre. Ọbẹ̀ níjọ. Ọbẹ̀ níjàre. God bless you all. I love you. Kábíyèsí, kábíyèsí, ẹ máa ń lọ sà. Kábíyèsí, kábíyèsí, ẹ máa ti ń lọ sà. Kábíyèsí, ó kú gbólóhùn kan sà. Kábíyèsí, ó kú gbólóhùn kan sà. Ó kú gbólóhùn kan sà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sà. Tó rán yín. Ẹ bá wa mú máìkì yẹn sà. Ó kú gbólóhùn kan sà. Ẹni sùúrù.
orí àkàbà ẹjọ́ sà tiwa kábíyèsí ẹ bá wọn fa ẹnu àṣẹ sọ orí àkàbà kan ní ọbẹ̀ wà yìí wọ́n fẹ́ gun àkàbà míì ẹ bẹ̀rẹ̀ bá wọn fẹ́ ẹnu àṣẹ sọ wípé gbogbo wọn tó wọ́n fẹ́ lẹ́nu àṣẹ. ọbẹ̀ bọ́lá ọbẹ̀ ń tẹ̀síwájú ọbẹ̀ níjọ ọbẹ̀ níjà. lórúkọ gbogbo aláṣepọ̀ pátápátá ìbá kọ́dá ayé ìbá ṣẹ̀dá ọ̀rọ̀ ìbá ọkùnrin ìbá obìnrin ìbá ọmọdé ìbá àgbàlagbà ìbá tí wáyé ọjọ́ ìbá tí wọ́n òòrùn ìbá gbogbo orí adé tó ti lọ ìbá ládéládé tó ṣì wà wọ́n fẹnu àṣẹ sọ ní ọjọ́ òní torí ẹni pé kí n ṣàdúrà fún ọbẹ̀ torí oore ọ̀fẹ́ ni mo rí gbà àánú ni mo rí gbà ìbùkún ni mo rí gbà tí mo wà lórí ìtẹ́ Oòduà onílẹ̀ méjì àbùjíkùtù rẹ̀ àwẹ̀ ìrìn ìjagun ó bá iná jà dáná ó bó òrùn ọdún ó bá pàgà lórí olórí ayé gbogbo ọba tó ń jẹ tó fún ní jẹ ọba òjìkùtù bẹ yẹrìyẹrì àwọn àdìrú mẹ́ta tó di òpó lé iye ayé mú Oòduà náà wà nù wọn torí ọba ìgbàlà lórúkọ tá à ń pè Oòduà àtẹ̀wọ̀ lẹ́ni ìgbàlà wọ owó èjìgbà lẹ́ni àkàsọ̀ kejì tí ọbẹ̀ fẹ́ gùn gbogbo tí mo wí lè ní ó ti dàṣẹ àṣẹ èwe ayé ti wí ẹgbà ọ̀hún tó gbà á àṣẹ torí orí ìtẹ́ àṣẹ ni mo jókòó lé lórí orí ìtẹ́ tí kì í bá tì ọmọdé ìfẹ́ ògbóná kárí àgbàgbà fẹ́ òtútù káwọn jà ọba náà tó lórúkọ káàsì ìwà àṣẹ àgùntàn ló bí yèyé ẹ̀ wọ́n gbára jọ wọ́n ní ó di ọjà ìjìnà lọ́pọ̀ wọ́n níbo ni wọ́n rán máa gbá sí èyí tí wọ́n gbé sí lọ́dọ̀ bàbá ńlá wọn wọ́n ní àwọn máa mú ìwọ ẹ̀ àwọn máa gbá àwọn máa gbé fún Ìjẹ̀bú ọmọ obìnrin kan dá wọ́n ní kala máa gbé orí fún wọ́n náà máa gbé fún Aké ọmọ Ẹ̀gbá Aláké wọ́n ní kala máa gbé àṣẹ fún wọ́n ní àṣẹ ìyá àwọn ò lè mú kúrò níbí wọ́n ní ọ̀dọ̀ Olúfẹ̀ náà wọ́n máa fi sí wọ́n ní bọ́lá Olúfẹ̀ máa fi sí wọ́n ní ẹnu ahọ́n ni àṣẹ tí wọ́n fi sí Olúfẹ̀ ní ọjọ́ kìíní àná tó wà lẹ́nu Olúfẹ̀ kìíní òun náà ló sì wà ní ẹnu ahọ́n mi àṣẹ tó fún Olúfẹ̀ ní ọjọ́ kìíní tó wà lẹ́nu ahọ́n mi òun náà ló fi ń ṣe àdúrà fún kábíyèsí nítorí àṣẹ náà tó fi ń jó àṣẹ òun ló fi ń wọ̀ alábàálàṣẹ gbogbo tí mo wí lè ní ó ti dàṣẹ èwe ayé ti di ẹgbàá ó ti